ìrọ̀lẹ́ ayé làwa yìí kí gbogbo wa gbọ́, kí gbogbo ẹni ó létí ó yá mi létí inú kẹ́ẹ̀jẹ́ àjọ bomi ọgbọ́n mu nínú àkótó. Abẹ́ gbọ́, iṣẹ́ ayé ti ń pẹ́kẹ̀ lọ́wọ́lọ́wọ́, ìgbà tá òrùn kété ayé lè ṣẹ́fò lódì. Ayé dorí kodò lójú aráyé, ilé ayé polúkúmuṣu. Omi ayé òwú bẹ́ẹ̀ ni ó tòrò, omi ayé ń ro tótó bí aró orí igi. Gbogbo ọlọ́gbọ́n inú ẹ̀ súnmọ́ bí kẹ́ẹ̀jẹ́ àjọ fọgbọ́n wẹgbọ́n. Ẹ̀yin ọmọrin yẹn gbé pàtàkó bàdí kẹ́ẹ̀jẹ́ àjọ làdí ọ̀rọ̀. Ẹ̀yin àgbàdẹ́ ti pẹ́ láyé bí ewé gbégbé, ẹ̀ wá fojú ànáwó ní kẹ́ẹ̀ fojú òní wọ̀la, kẹ́ẹ̀ fi ìrírí fún ní ibi tí dúnní ọ̀hún rè. Àpàtì àlàtì mẹ́tàlá pa sí mẹ́tàlá là sí, àdìtú ni bó bá ta kókó àsìfẹ̀lẹ̀ yẹnjú ẹ̀. Àkókò òṣùpá ńlá wà, òṣùpá ló ń ràn bẹ́ẹ̀ lòjó sì tún ṣú, ó kún gẹ́gẹ́ ó kàn rúru bí epo inú agbada. Òṣùmàrè ń jáde lóru gànjọ́ bí ìtọ́jọ́ tí mò ń wíkọ́, gbogbo wọn pátá ni wọ́n fẹ́ gbé ní ọwọ́ wọn. Abẹ́ gbọ́, nǹkan ṣẹ̀ ló furufú lọ́jọ́ tí mò ń wé, àbíta nínú wọn ni kí sánmà ó fàyè gbà. Ibi ayé lọ òye ni mọ́ kákúkú yé purọ́ fúnra ẹni. Ìgbà ayé dọ̀gbọ́n lójú aráyé, iyọ̀ ayé ti dàpọ̀ mẹ́pẹ̀. Ká má purọ́, ilá ayé ti kó ọjọ́ pẹ́. Ikàn ayé ṣe bẹ́ẹ̀ ó wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀. Àkọ́dá òun aṣẹ̀dá alágbára kan oṣù lóde ọ̀ràn ọba lọ́run tí ọba náà ayé jẹ. Òpin òun ìbẹ̀rẹ̀ o. Ẹ̀tẹ̀ ayé ti dágunró, Èdùmàrè dákun gbà wá, ẹni ó tó ní gbàlà fọ̀rọ̀ lọ. Bí kápẹ́dálá orí ẹyẹ ní òpẹyẹ òkòrò rẹ o, kí ní ọ̀hún padà wá balẹ̀ bí ọ̀wà rẹ̀ ìṣòro ń bẹ lápẹ̀ ẹ̀ wájú àjọ tú. Àní kíkó wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ládélébù àti lóbìnrin ó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ káwọ́ òkú wa ó fetí gbéyàwó ọ̀rọ̀. Omi ń bẹ látọ́ o, ìṣù ọ̀rọ̀ sì ń bẹ ní kòkò bẹ́ẹ̀ ti gbákọ́lé ẹ̀. Ìrọ̀lẹ́ ayé ni àkọ́kọ́ irú rẹ̀. Àní ṣé òòrùn lèyí ni àbámọ́mọ́ pẹ́kọ̀ọ́ ẹ wá nǹkan fìdílé kájọ túṣu ọ̀rọ̀ ní kòkò. Mo gbójú sókè, mo wò rírí ayé o, ìrírí ayé ọmọ ẹ̀dá o wà. Ìrírí ayé ẹ̀dá olóko. Mo gbójú sókè, mo wò rírí ayé o. Síwájú mi iná lèmi náà fẹ́ bí wọn. Kò sí. Ẹgbẹ́ kí orin wáyé bá ń kó má bàa sí ni. Èmi kan lẹ́yìn ọ̀yà mi lẹ́nu bàbá. Ẹ̀yin ọmọdé wọ̀nyí, ayé yìí ayé asán ni. Múlẹ̀ mú fún gbáà ni. Bẹ́ẹ̀ Olódùmarè sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Àní nígbà kejì nínú ìran nínú àlá ní ìsùn yẹ́ lórí ibùsùn ṣùgbọ́n ọmọ èèyàn òróye rẹ̀. Ìrìn àjò kan tá a mú mi rìn níjẹta mọ́júmọ́ àná nínú àlá ló ṣe sábàbí. Tágbà mi ṣe dorí kodò bí ebòlò lẹ́rùn. Nínú eléyìí tá a jẹ́ ó di mímọ̀ fún mi pé gbogbo ẹ̀dá ìyànnú ayé yìí àti pọ́niwá. Ayé yìí dàbí ọjà, ọ̀run mà nílé o. Ṣé bá a bọ́jú bá a bọ́ mú báyìí?
àgbọ̀njìgòdò ìsàlẹ̀ là ń parí rẹ̀ sí. Ayé. Bàbá, síbẹ̀ yàn àgbẹ̀ náà lè pa lówe pé làárùn mi báyìí ni bàtà ń ké lódù Ifẹ̀. Ẹ sọ láàrùn fún wa náà bàbá. Àdìgún, o ṣeun. Bẹ́ẹ̀ ni, àdániwáyé ó ti dá gbogbo wa sínú ayé. Ohun tá ó dà nínú ayé yìí ò ṣẹ̀yìn Olódùmarè. Àwa là ń ṣe kìràkìtà. Èyí tó sì wá yè mí lẹ́nu jù ń bẹ̀ ni wípé béèyàn ṣe lè ṣe lọ́tún àti lósì. Kódà kéèyàn ó wọnú kòtò, gbogbo ẹ̀ l'Olódùmarè ń wò. Àbí ẹni tó a dá ojú wọ́n a lè ṣaláì ríran bí? Rárá o. Aláwọ̀ múlẹ̀. púpọ̀ bá ọ sọ nítorí kò ní àkókò láti fi ṣòfò. Níbo lo ti ń bọ̀? Báwo lo ṣe ni tó fi débi tó wà yìí? Níbo gan-an lo sì ń lọ? Bóyá mo lè ràn ọ́ lọ́wọ́ bí o bá lè dáhùn béèrè mi wọ̀nyí. Ẹ dẹ́kun, èmi náà kọ́ kó dáhùn òṣèlú rẹ̀ rí. Àbá Ayédóró mo ti ń bọ̀, ìlú ẹkún di gbére mo sì pè fọlọ́kọ̀. Àfi tá a dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ yìí tó já wálẹ̀, ó ní bá a bá lè gun òkè yìí já, a ó débi àárẹ̀. Nítòótọ́ lòkè yìí ga, ó sì ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ lẹ́sẹ̀, ṣùgbọ́n àwọn orin àgbọ̀fọ̀ gbárímú tí mò ń gbọ́ ó jẹ́ kí n lóye pé ojú ọ̀nà bí mò ń rìn. Ọ̀gbẹ́ni, àròyé rẹ̀ ṣe ń pọ̀. Wò ó, èmi oníbodè lẹ́kúndégbére ga ló ń bá sọ̀rọ̀ yìí. Kí ló ń wọ́ ọ lórí? Kí ni ìwúrí ẹlẹ́wọ̀n rẹ tó ń ṣàgọ́ mọ́wọ́? Tó sì fẹ́ lọ ṣe nílùú ẹkúndégbére tó o fi fi Àbáyédúró sílẹ̀, èrò tí ẹ bá ọ. Oníbodè máa bínú, èèyàn tó béèrè ọ̀rọ̀ báyìí ló fẹ́ di ẹ̀ gbọ́. Bí nǹkan kan ò bá ṣẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ a máa dédé ṣẹ́ bí? Rárá o. Àbáyédúró àbá burúkú ni, àbàtẹ èèyàn rẹ́rìn lóòrọ̀ tí sunkún lálẹ́, àbàtà àbímọ lóòjọ́ tí sì tún padà lọ́jọ́ kan náà. Ọjọ́ tá a wá àwa tẹkuntẹkun, ọjọ́ tá ó sì tún padà ẹkún lára àbọ̀ ọ́fíìsì ní padà sí kòtò. Yàrá tí ò nílẹ̀kùn, oníbodè tààrà Àbáyédúró mo rírì. Wọ́n bá fúnni ní fìlà, wọ́n á gborí lọ́wọ́ ẹni. Tí wọ́n bá fúnni ní bàtà, wọ́n á sì gbẹ́sẹ̀ lọ́wọ́ olúwa rẹ̀, kò wá kun tí ó fi wọ̀ ọ́. Àrà Àbáyédúró tó lè ta tápà fún tápà lójú tápà ẹgbẹ́ ẹ̀ tí ó sì tún fowó tápà ra tápà fún tápà mu. Oníbodè àgbà nǹkan tí akéwùn mí ló kàwé ló kéwì k'Àbáyédúró. Mo ní ó sì wù mí kí wọ́n ní o gbọ́ díẹ̀ nù rẹ̀. Kí ló ti wí? Oníbodè ó ṣe wọ́n náà gbóhùn rẹ̀. Àkọ́kọ́ dàgbà yín mi mo ṣe gbógun, máa rìn falala máa sọ̀rọ̀ gbẹ̀dẹ̀. Máa gbẹ́sẹ̀ sókè máa ta pàlálá, máa jẹun tán máa ṣe wé wọn lé. Àfọ̀rẹ́ mo ní ìwọ̀n mọ̀tá, gbogbo ayé àdàbí bàbá ẹni. Kò
kò pẹ́ kó jìnnà wọ́n ní mo ti ń gbọ́n bí mo rẹ́rìn púpọ̀ máa jẹ kó bí mo ṣe ohun tí mo rí wọn gbá mi lẹ́nu. àdàbà wà níjù ó nà yẹ́sà bó dénú ilé tán adẹni mú mi inú agolo. àkùkọ fò lóòlé ó kọ lálá ìsọ̀ tó sọ láre yẹ́ ìdíre tapá ó wá dẹni ń kọrin lábẹ́ igi. ayé ò fẹ́ràn gólóbà bí ọ̀gbìgbì arúgbó gbẹ́kunlé mú mo wí mo jọrẹ́ arògbó mo rí mo sọ̀rọ̀ mo tẹ̀nà ìyà. mo ní bójú bá rí ó yẹ kẹ́nu ó wí ọmọ aráyé ní bójú rí ẹnu adákẹ́ni. àfàìmọ̀ kọ́mọ aráyé ó má payè mọ́ni ń kùn. ìgbì ó ní mí àbí sọ́kìtì pé ogójì àbí nàgbàjà. ìntó bàgbàjẹ́ òtókò ó mo débi mo dúró ná. òjò ń lọ sójó mi dojo ajá òjò ń lọ pòjòlá ìdí kó máa yélé ọ̀rọ̀ kó máa ṣe hùn níkun ẹ̀yìn àgbà. àwọn làásìgbò wọ̀nyí ló fà á tí mo ṣe pinnu láti fi àbá ayédóró sílẹ̀ tí mo sì ń rìnrìn àjò lọ sílùú Ẹkúndígbére. arìnrìn àjò mo kí ọ o kú ìpinnu. ìwọ̀nba kéréje ni ẹ̀ ló ń gùn òkè débi tó gùn dé yìí kódà ọkùnrin ni ọ́. ìrìnàrìn mi kì í jó lásán. olúwa ló ní ojo bẹ́ẹ̀. olúwa ló ní ojo bẹ́ẹ̀. bẹ́ẹ̀ àti dáadé wúrà kìnìún kan kò ṣẹ̀yìn olódùmarè. kò ṣẹ̀yìn olódùmarè. bẹ́ẹ̀ni olókò tó gbé òṣì ọjà. ó kò sì mí já. wò ó rònà ìlú Ẹkúndígbére gan ló wà yìí. pé rònà ìlú Ẹkúndígbére mo wà yìí. bẹ́ẹ̀ni tí ẹ gbọ́ àwọn yòókù tẹ ẹjọ́ wọkọ̀ ìlú Ẹkúndígbére ńkọ́. oníbodè mo ṣàkíyèsí pé ó dàbí ìgbà pé o ti rí wa tẹ́lẹ̀. àwọn tá a jọ wọkọ̀ wọ́n ti wọkọ̀ padà sábà ayédóró. bẹ́ẹ̀ ìbákẹ́rẹ́ jẹ́ àwọn èèyàn tá a jọ bẹ̀rẹ̀ òkè yìí gùn àwọn náà ti padà sísàlẹ̀ torí òkè tá a wí yóò dẹrùn láti gùn. arìnrìn àjò lẹ́ẹ̀kan sí mo kí ọ ó kú ìpinnu. ìtara àwọn iṣẹ́ ìsìn rẹ lásán ló gbé ọ débi tó wà yìí. ìjẹ́ ọjọ́ mọ̀ pẹ́rù rẹ ò pé àbí àtùpà rẹ dà. kí ló sì fi dá ọ lójú pé tí èmi oníbodè ilé Ẹkúndígbére bá yẹ ara rẹ wò látòkè désàlẹ̀ n ò ní rún ẹlẹ́gùn kan lára rẹ. àbọ̀ ọ̀gbọ́ aṣẹ̀dá ni ò fẹ́ kí àbáyé dúró ṣègbè bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìwà búburú yín ojoojúmọ́ ń bí Olódùmarè nínú. tó ìdí nìyí tá a fà ìgbà ọ láti débi tó wà yìí láì ṣe rán mi láti fi àṣírí ìjìnlẹ̀ hàn. wò ó lówelówe báyìí là á lùlù ọ̀hún. lówelówe là á lùlù ọ̀hún. bẹ́ẹ̀ ni ìrìn àwọn ọlọ́gbọ́n ló ń jó àwọn ọ̀mọ̀rin á sì mọ̀ ọ́. arìnrìn àjò òun ayé ti wọ̀. òun ayé ti wọ̀. bẹ́ẹ̀ ni ìrọ̀lẹ́ ayé gan-an la sì wà yìí. arìnrìn àjò wò ó amọ́mọ́pẹ́ kò ló ń wò lókè yìí. bẹ́ẹ̀ òun ló pa àwọn aláìmọ̀ kan ń pè lóòrùn. òòrùn ayé ti bù kọjá tán. bí ẹ̀kín ló sì kùn kí lè o mọ́ tá a rojú àwọn apàkísà ṣaṣọ́búra sùn. Olódùmarè fúnra rẹ̀ kò fi lé rẹ̀ jáfara. kò fi lé rẹ̀ jáfara. bẹ́ẹ̀ni èyí ó máa dáríhun lẹ́ẹ̀ lóye àkókò òun ìgbà. oníbodè àkókò òun ìgbà bíi igbó. o ṣeun ọ̀rọ̀ náà òrùkú lẹ gbàgbé òrùkú ò lọ́wọ́ òrùkú ò lẹ́sẹ̀ gbogbo ènìyàn ló ń gbé gẹ̀gẹ̀gẹ̀. òrùkú ò kọ́lé bẹ́ẹ̀ ni ò ralẹ̀ ẹni ó kọ́lé òrílé gbé òrùkú ń sùn òrùkú ń ọrùn. kì í kú ṣènìyàn bẹ́ẹ̀ ni kì í ṣàjọ̀nù àmọ́ ó lu ní sunkún ó jẹ gbà lọ. òrùkú adùnwò dùn kà adùn kà dùn sọ adùn sọ dùn kọ adùn kọ dùn gbọ́ àmọ́ bó ṣe dùn gbọ́ tó nì ó ṣòro wù níwà. ẹni òrùkú bá gbà lámọ̀ràn tí ó gbà ìsàlẹ̀ ọ̀run àpáàdì ni ó gba olúwa rẹ̀ kalẹ̀. ìsàlẹ̀ ọ̀run àpáàdì ní gba olúwa rẹ̀. oníbodè bí mo bá gbọ́ yé dáradára mo ṣàkíyèsí wípé ọ̀rọ̀ Olódùmarè táwa ń pè ní ìwé mímọ́ òun ni wọ́n ń ṣe àdàgbé rẹ̀ fún mi látòní tó ń pè ní òrùkú.
ṣé ọ̀rúnkù lẹ́yìn ń pè é lédè ìlú tiyín ni. bẹ́ẹ̀ kọ́ àmọ́ àdìtú tó jẹ́ ló jẹ́ ń pè é bẹ́ẹ̀. bó ti tóbi tó o nì nǹkan tó ò ní kọjá lọ nínú rẹ̀ láì ṣiṣẹ́. ìwé ìkíní Pọ́ọ̀lù sí àwọn ará Kọ́ríńtì orí ìkẹwàá ẹsẹ̀ kọkànlá rẹ̀ nǹkan wọn ní ṣiṣẹ́ sí wọn bí àpẹẹrẹ fún wọn a sì kọ wọn fún ìkìlọ̀ fún àwọn ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. ojoojúmọ́ Olódùmarè ń tú ìran rẹ̀ jáde ṣùgbọ́n ṣe ni láàánú bí àkọsílẹ̀ wòlíì Àìsáyà orí 42 ẹsẹ̀ 21 súnmọ́ mi ní àyìn súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi. Kí ló ti wí? Ní afọ́jú bí kò ṣe ránṣẹ́ mi tàbí adití ní ikọ̀ mi tí mo rán. Ta ni afọ́jú? Bí ẹni kékeré tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa. Olódùmarè ní kó gbà yín lọ́wọ́ ìráyè. Arìnrìn àjò. Oníbodè. Èyí tí mo ṣe pẹ̀lú rẹ tó gẹ́ lórí òkè yìí ọ̀pọ̀ ọ̀rọ̀ báyìí ni kò kágbọ́n afẹ́fẹ́ lásán ló ń gbé e lọ. Bẹ́ẹ̀ ìròyìn ò tá mojú bá súnmọ́ mi wọ́n fún ẹ ní àǹfààní kó o fojú bá ọ̀hún kó o bá lè rohun ròyìn. Oníbodè mo ṣe tán. Àbáyé dúró. Àbáyé dúró àdìgún. Ìlú ẹkùn ti gbére. Ìlú ẹkùn ti gbére ni o. Ìlú ẹkùn ti gbére. Ṣùgbọ́n ṣá bàbá, ọkùnrin tí ojú rẹ̀ ń ṣáná ṣàràṣàrà yìí pẹ̀lú ìdá olójú méjì tí ń pọ̀ dẹ̀ndẹ̀ lọ́wọ́ rẹ̀. Ẹ̀rọ ọba yìí ni dáàbí láyà ti dúró síwájú rẹ̀ báyìí. Bàbá, irú ìrìn àjò lẹ́jọ́ rìn gan-an atọkùnrin oníbodè yìí pa á. Táàjọ ìtọkùnrin oníbodè. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ ṣeun ẹ̀yin máa jèṣe. Èyí náà ṣe làákàyè. Abẹ́ gbọ́, ẹ jẹ́ araba. Ẹ jẹ́ araba. Ẹ jẹ́ araba. Àbàbò bàbá. Àlá tí mo rántí ó kọ́ mi lóminú pọ̀. Ẹ má gbàgbé iṣẹ́ la palápàtì sílẹ̀ yìí bàbá tàà fi. Ayé bájú làbá ṣe. Ayé yìí la ó sì fi sílẹ̀ sí. Ayé ikú la ń so gbẹ́kúdè láti àjídèwé. Ọjọ́ ìjagun la bí bá ti dé. Ipá pin ẹ ò rí bíbí. Ọ̀pọ̀ alágbára ni ó sì padà wá di lẹ́wùjọ́ náà lọ́hùn-ún. Nígbà ó bá di àṣálẹ́ bàbá dábàá. Ìrìnàjò tèmi àtò oníbodè ìlú ẹkùn di gbére rìn. Wọ́n máa kà á fún yín láti inú ìwé ìtàn mi nítorí ìrìnàjò tó naná gbà lé bí mo ṣe tají mo ṣàkọsílẹ̀ rẹ̀ kí n má bàa gbàgbé. Ayé la bá ṣe. Ayé la bá ṣe. Ayé ń lọ gbọ́lá o, ilẹ̀ ayé ń jù, òun ayé máa fẹ́rẹ̀ wọ̀, ìrọ̀lẹ́ ayé la wà yìí o, ẹ jẹ́ á fura. Ilẹ̀ ayé ń jù, ayé ń lọ gbọ́lá o, ilẹ̀ ayé ń jù, òun ayé máa fẹ́rẹ̀ wọ̀, ìrọ̀lẹ́ ayé la wà yìí o, ẹ jẹ́ á fura. Àdìgún ẹ̀rọ bàbá ẹ ti wá nǹkan fìdíbà bẹ́ẹ̀ tí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Bí mo wí fún yín pé ìrìn àjò tèmi àtò oníbodè ìlú ẹkùn di gbére jọ rìn ìrìn àjò tó naná gbà ni. Mo gan mo bá dé fún yín. Ẹ ti bá débi tí ẹ̀yin àtò oníbodè tẹ́ ẹ ṣàdédé bára yín
lójú ọ̀nà gbòòrò kan. ṣeun tá a ṣàdédé bára wa lójú ọ̀nà kan gbòòrò látòrí òkè tó lọkùnrin yìí bá kẹnu bọ̀rọ̀ ó bi mí pé ǹjẹ́ mo gbọ́ ìtàn tẹrútọmọ rí lágbàlá ọba. mo ní irọ́ o, tẹrútọmọ bíi bó lóníbòde bá kẹnu bọ̀ tán ó ní ǹjẹ́ ohun tó bá jọun báyìí la fi wéhùn. ọ̀rọ̀ gbogbo ọmọ èèyàn dàbí tẹrúbìnrin kan nílùú èrìkò láre lábẹ́ ìṣàkóso kábíyèsí orí ọ̀fẹ́ tẹ̀gàn níhẹ́. ọba yìí lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀, ó kọ́lé bíi rẹ́rẹ́, ohun ìfẹsẹ̀rìn ohun agbègbè ẹran rẹ̀ olóǹkà, ó gbajúmọ̀, ayé gbọ́ ọ̀run sì mọ̀. àmọ́ kíní kan ló bàjáwó rẹ̀ jẹ́ tó fi dàbí ìgbà pé apá rẹ̀ kò tó ta lọ. kábíyèsí òbí mọ méjì, àrẹ̀mọ́ká oṣó ni, àkìlání ló kọ tiẹ̀ ọmọ agbọ̀nà. ǹjẹ́ kò ní ọ̀làkọ́lá bí tẹrútọmọ bá ń lọ sóko ẹ̀gàn ọba ní ìwọ Kẹ̀lání ọmọ mi kúròkúrò méjì ó rí ìwọ àfihàn múra kí oru àdé méjì ṣáú tí ó sì ṣẹ́gi bọ́ oko. ọ̀pọ̀ ìgbàláṣọ sì tún wà níyẹ̀wò fún láti fọ̀ wá rí pẹ́rú ń jìyà bẹ́ẹ̀ ìdí òdù bí ìgbé bá a ṣe bẹ́rù báyìí ńlá bọ́mọ. àfihàn mà lórin méjì o ó bá ń tọ̀nà oko ẹ̀kàn bọ̀ tẹkùntẹkùn lóhùn arò á ní. tó ló ṣe lóhùn àkàndá iṣẹ́ owó Olódùmarè kò mà tún gbọ́dọ̀ pé ó tó toko délé o. ẹrù pàṣán ń bẹ lágòdò ọ̀gọ́ lẹ́yìn aṣèrè. ìyẹn ò tó tó nǹkan kò tún sóúnjẹ àsìkò bọ́mọ ńlẹ̀ bá jẹun tó yó tán ni wọ́n tó rántí àfihàn tó ń jẹ tá a sì ń fẹ́rú. ó fi sanra kọ́ bí ò ṣe kó fi rókun ṣiṣẹ́ kára. èyí wá mẹ́mẹ́ náà rántí òwe Yorùbá tó wí pé gbéra tó ń gbòdò báyìí ní fi mú ìjẹ̀bú dà ìlòkulò báyìí la sì lómi odò tó àti wáyé ọjọ́ òun àti wọ̀ oòrùn ìkan òṣèyìn Olódùmarè ń bẹ o. àkọ́kọ́ ọjọ́rú tá fi hùn dárúkọ ẹ̀gàn kíní kan ṣẹlẹ̀ ǹjẹ́ kí ni ohun tó ṣẹ̀ ó ní dídí ń toko ẹ̀gàn bọ̀ ló yọ kíní wá yọ kí lẹ́yìn ló ń ṣẹ́gun pẹ̀rẹ̀ àìgbọ́dọ̀ má ṣe ni. ǹjẹ́ ó ṣẹ́ kọ́nà kan ló bá ṣe alábàápàdé bàbá arúgbó kan tí gbogbo rẹ̀ funfun báláwú. bàbá yìí béèrè, arábìnrin èyí ti rí tó jẹ́ kìdá ẹkún, irú ìyàwó gan ni jẹ́ ọ́ tó báyìí tí wọ́n nìkan fi kọ ẹrù èèyàn bíi 6 rò. mo béèrè ni wí fún mi. tòun tẹrù lórí tòun náà bá dáhùn ó ní bàbá ẹ ṣeun bá ní kí n máa wí o àmọ́ ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ bí n bá sì tún pẹ́ kí n tó délé ìyá ò gorí ìyá ẹrù sì ní mí kò sí bí mo lè sáré. àdániwáyé ti dá mi sínú ayé ó sì tún fi mí sílẹ̀ fún ìyà jẹ. bàbá arúgbó mi kalẹ̀ ló bá jòkó ìbéèrè, arábìnrin kí n ló kọ rẹ kan. òun náà dá lóhùn ó ní bàbá ó kọ mi lẹ́tí dálẹ̀ kan àní àfihàn. bàbá ní kí n la àfihàn ló kọ rẹ. àfihàn ó kọ rẹ ní rọ o mo sì lọ́rọ̀ bọ́ sọ ó yóò rèrè ajẹ́ lè jẹ́ o gbọ́ jẹ́ ràn ọ́ lọ́wọ́ bọ̀ ṣẹ̀rù orí rẹ̀ kalẹ̀ káwí àpọ̀ wọ́n ṣẹ̀rù kalẹ̀ tán. ǹjẹ́ àfihàn kí ni ìṣòro rẹ gan pàá sọ fún mi. láti láàwí bá kẹnu bọ̀rọ̀ ó ní ẹ ṣeun ọdún 18 rèé o tóun ti wà lóko ẹrú tòun tààrẹ̀ mọ́ ní ìrókò ẹ̀gàn bárẹ̀ mọ́ bá rokoro méjì èmi a sì ràdé méjì bí mo kọ̀ láìro kò mọ̀ ní bàbá ò fi béèrè. mo sì ń fọkàn ara pé ọ̀pẹ́ títí arúgbó ni kò tó gbà ìyá rẹ̀ ti bí. bàbá ti darúgbó ọjọ́ rẹ̀ ò lè pẹ́ mọ́ tèmi náà ó bọ́ lóko ìyà wọn ò sáà gbọ́dọ̀ sin bàbá kí n tún san mọ́ bí òṣòwò igbájẹ́ ó di dandan kí tinú aha ó kàn mí nínú ogún bàbá tèmi náà ó sì bá ọ̀nà tèmi lọ ṣùgbọ́n àkókò tínú mi ìgbádùn tí n bá sì dáṣọ fúnjó òun náà lọ̀fọ́ ńlá ṣẹ̀hùn. ǹjẹ́ kí n ló dé? bàbá béèrè ó ní
kábíyèsí ti dùbúlẹ̀ àìsàn láti bí òṣùpá bíi mélòó sẹ́yìn. Àìsàn òun sì lágbára tó bẹ́ẹ̀ gẹ́. Lóru àná ń bàbá pè òun ní kí òun ní mẹ́sàn-án mẹ́wàá. Lórí òun náà ń wú láì mọ̀ pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yà. Ó ní àfihàn, mo fẹ́ kí orin gbogbo ààfin yìí ká, kó wo gbogbo ohun mèremère tó ń bẹ nínú rẹ̀. Ara fún mi, ń mọ̀ lọ́kàn ara mi pé àkókò tó bọ̀, èmi náà rìn mo yan, mo wò yíká. Mo ní mo rí bàbá. Ẹ kábíyèsí bá dáhùn ó ní àìṣe mọ̀ ọlọ́jọ́ lè dé o. Mo kí ọ fún gbogbo akitiyan rẹ lọ́jọ́ ayé mi, ṣùgbọ́n o má gbàgbé pé ẹrú ni ọ́, ìkánnú ogún mi ò sì tọ́ sí ọ. Bẹ́ẹ̀ ni ìṣòro rẹ ò tí ì parí, gẹ́gẹ́ bí mo ti ṣe kọ̀wé rẹ̀ lẹ̀. Ló bá parí, bàbá kò rú bẹ́ẹ̀, irú èyí ò wá tó rò. Ló bá tún bú sẹ́kún gbàgàdà. Bàbá yìí wò ó, àánú ṣe é, ó gbọ́n mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. Bàbá ní ọ̀rọ̀ rẹ yìí nítòótọ́ àfihàn ni ó bí ó kọ rẹ, ṣùgbọ́n ẹrú rẹ mà sì lè dánmọ̀. Tí wọn náà ó ṣe bẹ́ẹ̀ tó bọ́ lóko ẹrú. Àfihàn ò gbàgbọ́, ó ní lọ́nà wo bàbá? Bàbá náà ní o ṣeun. Ǹjẹ́ àfihàn irú ọ̀rọ̀ wo gan-an ńlá rẹ̀ mọ́ bọ́ sọ? Njó níyàn àná àrẹ̀mọ ọ̀rọ̀ ọjọ́ ṣẹ́ pẹ́ díẹ̀ náà, ṣùgbọ́n iye rẹ̀ sọ. Ó lóun fẹ́ ká ṣe báyìí ní bàbá, ká wá jọ wà báyìí. Ìwọ wá wí fún bàbá, ó yọ mí lẹ́nu nítòótọ́, àmọ́ èmi mo ní òsọ̀rọ̀ ń bẹ̀. Ìdí rẹ̀ sì ni pé àrẹ̀mọ́kulẹ̀ jọmọ ọba lásán ni. Ẹwà òun ìrísí rẹ̀ kò wú ènìyàn, gbogbo ara òun ojú rẹ̀ ìkí egbò. Bàbá tún mí kalẹ̀, ó ní àfihàn láti bọ́ lóko ẹrú rẹ̀. Ọwọ́ rẹ̀ ló wá torí aláfiṣe báyìí ní mọ̀ àti ṣe ara rẹ̀. Wá jẹ́ ń wí fún ọ o, àkókò kúkúrú ló kù fún ọ. Kódà ilẹ̀kùn orí ọ̀fẹ́ ti tì mọ́ ọ tán, díẹ̀ ń lókù. Bí kábíyèsí orí ọ̀fẹ́ bá fi kú pẹ́rẹ́, aṣọ òtún bọ́mọ́yẹ mọ́. Gbogbo ọjọ́ ayé rẹ̀ ìrú ló sì fi sìn láì ní lérè. Bí wọn nìkan ti ẹ̀ ń ṣiṣẹ́ èèyàn bíi 12, àṣedànù ni. Ọmọ ẹlòmíì ni ó sì máa jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ torí ẹrú ńlẹ́rú máa jẹ́ títí ayé sábàdà. Ìwà gbọ́ o, aláìmórí ẹ̀dá ni ọ́. Àpá òun egbò àdá àjínà ti ń bẹ lára rẹ̀ mọ́ torí ta ni. Ìgbàgbé ṣe ọ́. Njó ní ìtàwọn jàgùdá fẹ́ kí ọ gbé lọ lọ́nà oko ẹ̀gàn ló gbìjà rẹ̀. Ó fara rẹ̀ jìyà fún ọ. Lódìdí ọmọ bá ṣe dẹranko mọ́ wọn ọgọ́, bàbá rẹ̀ òbí bẹ́ẹ̀. Àlù nítorí rẹ̀, àṣà lọ́gbẹ́. Síbẹ̀ ó tún fẹ́ láti gbé ọ̀ṣà ya. Ìgbà ó gbọ́dọ̀ fún bàbá rẹ̀ jọ ń sọ̀rọ̀ pọ̀ pé bó bá lè gbà kóhun fi ọ̀ṣà ya, inú òun ìbá sì dùn. Ló wà túkù, kò jẹ́ ronú, kò gbèròdà. Ọ̀nà àbáyọ ẹyọ kan tó kù fún ọ ni kó fi àrẹ̀mọ Kẹ̀lání ọmọ agbọ̀nràn dùn. Ní orí ọ̀fẹ́ bàbá rẹ̀ tó papòdà, bí ò jẹ́ bẹ́ẹ̀ ó parí. Torí àkọsílẹ̀ ọba ò lè yẹ̀ wò nínú ilé bàbá rẹ̀. Ọ̀pọ̀ olùgbé ló ń bẹ níbẹ̀, àbògbọ́ àfihàn. Ọ̀pọ̀ ọ̀rọ̀ báyìí ò kágbọ́n, orí ọ̀nà o. Kí ni bàbá arúgbó yìí dúró báyìí sí tán? Kò tí ì ṣiṣẹ́ bíi 4. Ẹni awídàgbà tí àbí kí n la. Ìyàlẹ́nu lọ̀rọ̀ òun jẹ́ fún àfihàn. Òun náà ò ṣe mí níṣe méjì. Kò tí ẹ bọ̀rọ̀ gbẹ́rù ìyá tó ń gbébọ̀ oko ẹ̀kan mọ́. Tíṣẹ́ ò bá pẹ́ ni, ìran bàbá ẹnìkan ò gbọ́dọ̀ tó pẹ́ṣẹ́ mọ́. Èrè wèrè ìsọ̀bù méjì rárá. Tó bá tajú kan, tá ń rèé, ta ni bá a tún ṣe? Bí ò ṣàrẹ̀mọ Kẹ̀lání, ó tún wọ́ ẹrú bọ̀ wá sóko ẹ̀kan. Níṣẹ́jú àyá, òun náà bá fi kúnlẹ̀ bẹ́ẹ̀ ló forí ge pé. Foríjì mí, foríjì mí, foríjì mí, ọmọ ọba máa ṣe fẹ́rẹ̀. Foríjì mí, foríjì mí, foríjì mí, ọmọ ọba máa ṣe fẹ́rẹ̀. Ọmọ wú, omijé gbọ̀n wẹ̀rẹ̀wẹ̀rẹ̀, ṣùgbọ́n ó bà nípò ìbàjẹ́.
náà ìgbà tí bàbá mi lórí ọ̀fẹ́ ò tí ì kú àtúnṣe sì wá bí bá yá èyí tó pẹ́ mọ́ lọ́yà oníbodè àpò òjèrè òjò ni wọ́n mà bá délé o wọ́n bèrò kùtùkùtù láàfin kábíyèsí ti ń pọ̀ kàkà ikú àrẹ̀mọ́dà nìkan ló kù tó ń fọ̀ lóhùn gbàrà tárẹ̀mọ́dà fín ṣóhun ti mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹnu ló fi kó bàbá rẹ̀ létí o báyìí kàsá báyìí kàwòdì bí bàbá ò tiẹ̀ lè sọ̀rọ̀ mọ́ ó fagídí gbá àwọn méjèèjì lọ́wọ́ mú ó fi kóra wọn ó bá mímímí tó gbẹ̀yìn láriwo bá sọ ọba wàjà wéré kíá wọ́n ti palẹ̀ mọ́ òkú bókù ni wọ́n ń ṣe ni gbígbéyàwó ni ẹnikẹ́ni ò mọ̀ tó ègbèrègbè ta ń lọ bá kàn ta ní bá a tún kàn yóò ṣàrẹ̀mọ́ bá fi òun ṣe dólórin láàfin ó lẹ́rú lásán bá dẹni tí gbogbo èèyàn ṣe sábà bí ẹ̀. mo bá ní oníbodè ìtàn rẹ yìí dùn pọ̀ àmọ́ kò yé mi òun ló jẹ́ mọ̀ pé àdéhùn lòun fi kíní ọ̀hún ṣe ó ní àwọn ọmọ ẹ̀dá àdámọ̀ ńlá fi hun àrẹ̀mọ kìnlá ní ìfìlọ̀mọ ẹyọ kan olódùmarè kábíyèsí orí ọ̀fẹ́ ní bàbá àgbà fúnra rẹ̀ bàbá arúgbó tó jẹyọ nù ìwé ìtàn òun náà ní ìjòyè kẹta lóde ìsálù ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ ààfin màláyé o tó ìjẹ́ bí májẹ̀mú ayérayé tilẹ̀ bàjẹ́ ìpìlẹ̀ ọlọ́run lẹ́nikẹ́ni ò lé mi ìwé pọ́ọ̀lù kejì sí tìmọ́tíù orí ìkejì ẹsẹ̀ 19 bẹ́ẹ̀ ọlọ́run òṣìṣà ìmọ̀ àwọn tí í ṣe tiẹ̀ ọmọ ọ̀gá ògo ń padà bọ̀ wẹ́rẹ́ ni ó sì farahàn láti san fún olùkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ kàyéfì báyìí lóníbodè parí ìtàn rẹ̀ èmi náà bá ṣe béèrè wọn ni oníbodè ìgbà wo gan pàtó lọkùnrin tó ń sọ nípa rẹ̀ yìí yóò padà wá tí gbogbo ayé ó sì bọ́ nínú wàhálà ó dá mi lóhùn ó ní àkókò ti tó ṣùgbọ́n olódùmarè ń lọ́ra nítorí ìwà ẹ̀yàn ọmọ èèyàn nínú rẹ̀ ò sì dùn nítorí làásìgbò agbọ́run rídayérú lẹ́yìn rẹ̀ tó bá béèrè àwọn ìbéèrè gbáǹkọ́gbì bíi 3 kan lọ́wọ́ mi ó ní ìyá mo lè rántí àwọn ohun tó ṣẹlẹ̀ láwọn ọjọ́ wọ̀nyí ọjọ́ 9 oṣù kínní ọdún ìyá 2001 ọjọ́ 11 oṣù 9 ọdún ìyá 2001 kan náà àti ọjọ́ 27 oṣù kínní ọdún ìyá 2002 àti pé kí n lè túmọ̀ wọn mo wò gègàrò lọ̀rọ̀ bá pèsè jẹ́ nítòótọ́ sì ni ọjọ́ ńlá ọjọ́ má lè gbàgbé làwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí o àmì ìrọ̀lẹ́ ayé gbáà ni abalajọ alàgbà Paul wípé ọlọ́gbọ́n náà dá ọmọwé ní àdá olóye ayé náà dá ọlọ́run kò á ti sọ ọgbọ́n ayé yìí di wèrè bí arákùnrin yìí máa rán mi létí o àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ó ní alẹ́ ọjọ́ 9 oṣù kínní ọdún ìyá 2001 òṣùpá di ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wérékíá ọpọlọ mi sọjí mo ní bẹ́ẹ̀ ni ó tẹ̀síwájú ó ní ọjọ́ 11 oṣù 9 ọdún ìyá 2001 ní wíwó lulẹ̀ ilé ìṣọ́ gíga Amẹ́ríkà dá ìpáyà sílẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ó ní ọjọ́ 27 wáyé o oṣù kínní ọdún ìyá 2002 ní ìdágìrì ogun bọ́ǹbù wáyé ní ìlú Èkó èyí tí ó fi ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá ṣòfò àbí bẹ́ẹ̀ kọ́ ni mo ní bẹ́ẹ̀ ní sá ó ní ìyá àpò á ti kọ̀wé rẹ̀ láti ọwọ́ wòlíì Jóẹ́lì fún oyin pé yóò sì ṣe ní ìkẹyìn èmi ò tú ẹ̀mí mi jáde sí àárẹ̀ ènìyàn gbogbo àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò sọ tẹ́lẹ̀ àwọn arúgbó yín yóò máa láàlàá àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò máa ríran àti pẹ̀lú sí ara àwọn ọmọbìnrin yín bí èmi ò tú ẹ̀mí jáde sí ní ọjọ́ wọn ni èmi ò sì fi iṣẹ́ ìyanu hàn ní ọ̀run àti ilé ayé ẹ̀jẹ̀ àti iná àti àwọn èéfín a ó sọ ọ̀run di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 9 oṣù 11 ọdún ìyá 2001.
kí ọjọ́ ńlá àti ẹ̀rù Olúwa tó dé. Bákan náà ni a ṣe àtẹnumọ́ rẹ̀ nínú àkọsílẹ̀ Sefanaya orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnlá pé ọjọ́ ńlá Olúwa kù sí dẹ̀dẹ̀, ó kù sí dẹ̀dẹ̀, ó sì ń yára kánkán. Àní ohun ọjọ́ Olúwa alágbára ọkùnrin yóò sunkún kíkorò, ọjọ́ ìbínú, ọjọ́ ìyọnu, ọjọ́ ọ̀fọ̀ àti ìdáhóró, ọjọ́ òkùnkùn àti òkúdú, ọjọ́ òkúkú àti òkùnkùn biribiri, ọjọ́ ìpè àti ìdágìrì ogun sí ìlú olójú wọn nì àti sí ilé ìṣọ́ gíga wọn. Ni mò ń ṣe o, nítorí òtítọ́ ni gbogbo ọ̀rọ̀ rẹ̀ yí pátá, ó sì ń ṣe mí ní kàyéfì. Báyìí ni a ṣe bẹ́ẹ̀ tí a dé ìkóríta kan báyìí, ọ̀nà kan gbòòrò ní ọwọ́ òsì, ìkejì gbòòrò bí òpópónà àwọn ọ̀yà. Ọ̀gbẹ́ni bi mí léèrè, ó lè wọnú ọ̀nà yìí ló tọ́tátọ́. Ìdánwò ńlá rèé o. Bí n bá wí pé ọ̀nà gbòòrò ni, ní ìwòye mi yóò ṣòro fún wa díẹ̀ láti tọ̀, àti pé ipasẹ̀ àwọn tó ti kọjá lọ tí wọ́n sì tún padà sójú ọ̀nà gbòòrò ni mò ń wò nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ mo sì ń tún gbúrò ẹsẹ̀ bọ̀ wá níwájú mi gìràgìrà. Bí n bá sì tún wá wípé èyí tó gbòòrò tó ń dán pàlà, àpò akọ pé gbòòrò ni ọ̀nà náà tó dára lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ikú ni. Ni mo bá ṣe ìrántí ìdáhùn bàbá Èsíkẹ́lì nínú ìwé mímọ́ nígbà tí Olúwa bí pé ǹjẹ́ àwọn egungun gbígbẹ wọ̀nyí lè yè? Ó ní Olúwa, ìwọ ni ó mọ̀ o. Ǹbá ni oníbodè, ìwọ ló mọ̀. Báyìí ni a mú ọ̀nà tóóró yìí pọn, àìrìn jìnnà rárá. Mo bá ń gbóhùn orin àdídùn kan létí mi. Báwo ni wọ́n ti ṣe kàn? Sílẹ̀ díẹ̀, mo fẹ́rẹ̀ lè má gbọ́mọ̀. Onírúurú ẹranko abàmì ńlá ṣalábàpàdé lójú ọ̀nà yìí tó níbodè mọ̀ wípé kí n bá jà fúnra ra mi. Ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn olùgbàlà kò mà sí nǹkan o. A ṣe bẹ́ẹ̀ dé ibì kan báyìí, wọ́n kọ àkọlé gàdàgbà kan báyìí sí kí ẹnikẹ́ni má ṣe bọ́ bàtà rìn ní ojú ọ̀nà yìí. Mo wo ọwọ́ ọ̀tún òun ò sí mi. Onírúurú bàtà ń lókun bẹ́ẹ̀. Bí báyìí la sì ń ṣe nílẹ̀ wa. Èèwọ̀ ibò míì ni. Ìdí òkú kémi náà ò bọ́ tèmi. Mo ní oníbodè, irú ọ̀ràn wo lè yí? Ibẹ̀ mo ti lérò lọ́kàn ara mi láti padà nítorí ẹ̀gún ọ̀gàn àti òṣùṣú. Ẹ̀fọ́ ìgò kò tó gégélé ń gbogbo lẹ́bẹ̀. Àti ṣe rìn yìí tẹni ò ní farapa. Àfi bí ìgbà tí wọ́n tún gbé ohun orin yìí sókè. Báyìí ni a ń tọ ọ̀nà yìí lọ tẹkúntẹkún nínú àìrọ̀rùn. Ìwé mímọ́ òkúrọ́ o. Àṣé bẹ́kú pẹ́dalẹ́ kan ní tòótọ́, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ìwà mú mi kémi náà rántí ọ̀rọ̀ ọkùnrin ọlọ́gbọ́n inú Bíbélì yìí tó ní olùkúlùkù ohun ni àkókò wà fún, àti ìgbà fún iṣẹ́ gbogbo ní abẹ́ ọ̀run. Ìgbà bíbí ni àti ìgbà kíkú, ìgbà gbígbìn àti ìgbà kíká ohun tí a gbìn, ìgbà pípa àti ìgbà múláradá, ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́, ìgbà sísọkún àti ìgbà rírẹ́rìn-ín, ìgbà ṣíṣọ̀fọ̀ àti ìgbà jíjó, ìgbà kíkó òkúta dànù àti ìgbà kíkó òkúta jọ, ìgbà kíkó ni mọ́ra àti ìgbà fífà sẹ́yìn, ìgbà wíwárí àti ìgbà sísọnù, ìgbà pípamọ́ àti ìgbà ṣíṣàtì, ìgbà fífàyà àti ìgbà rírán, ìgbà dídákẹ́ àti ìgbà fífọhùn, ìgbà fífẹ́ àti ìgbà kíkórira, ìgbà ogun àti ìgbà àlàáfíà. Ó tọ́ o, ṣùgbọ́n ọ̀kan nínú rẹ̀ lọ́mọ ẹ̀dá ò ní ṣàìlà kọjá. Bẹ́ẹ̀ ni kò sì ṣe yí padà. Abálájọ oníwàásù orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá wípé wo iṣẹ́ Ọlọ́run, ta lé ó lè mú èyí nìtọ́ tí òun ti ṣe ní wíwọ́.
ní ọjọ́ àlàáfíà máa yọ̀, ṣùgbọ́n ní ọjọ́ ìpọ́njú rántí pé bí Olódùmarè ti dá ìkíní bẹ́ẹ̀ ló dá ìkejì. Ní ti ìdí èyí ni pé kí ẹnìkan má lè róye ohun tó ń bọ̀ lẹ́yìn rẹ̀. Adùn nígbẹ̀yìn wúro nítòótọ́ o. Lẹ́yìn ọ̀pọ̀ ìrora àbí tá a já sójú ọ̀nà kan báyìí tí n kò lè ṣàkàwé rẹ̀, ó ń dán bíi góòlù. Àwọn koríko tó hù lẹ́bàá rẹ̀ dàbí sílífà. Àbí tí mo gbọ́ ohùn kan láti ibi tí n kò mọ̀ rí. Aleluya! Hòsánà yìí ni ẹ̀yà mi jápàrá. Ọmọdé ò dìbì ẹ̀rù ilẹ̀ Yorùbá. Àgbàlagbà náà ń kọ́ kò mọ ibi tí mo gbé wà mọ́ rárá. Àpèbú ibi tí mo gbé wà gan pa kò ṣeé fẹnu ròyìn. Lálùjáná rí ni mò ń bèèrè àmì o. Mo ti gbé èrò yìí lọ́wọ́, mo tajú kan, mo rí ilé kan. Olódùmarè mà kúṣẹ́ o. Ọlọ́gbọ́n ọ̀nà ayé yìí nítòótọ́ aṣiwèrè ní lójú Olúwa. Àwọn ọlọ́gbọ́n ọ̀nà ayé yìí náà gbìyànjú. Mo rìn mo rí bí wọ́n ti gbé kọ́lé alájà sórí òkúta nílùú Èrúwà. Bẹ́ẹ̀ mo rí èyí tí wọ́n fi díjí kọ́lé tí Ògùn pa nìbàdàn. Òpó àwòsí ṣe bẹ́ẹ̀ ga kò lẹ́lẹ́gbẹ́ o. Aṣọ Rock ń kọ́ tòun tàjà ilẹ̀, ṣùgbọ́n oorun ò ṣe fi wé kú o. Màálù ju ẹpọ̀n lásán ni. Akọ́ ni wọ́n. Màálù ṣe bẹ́ẹ̀ ó jọ túrùkú kò lẹ́gbẹ́ ìjà. Ológbò lè ṣe bẹ́ẹ̀ kó fojú jọ kìnìún olólàjù bí ìtagbára pọ́ o. Àdán lè ṣe bẹ́ẹ̀ kó jò dẹ àmọ́ apá àdán kan ò lè jọ tò dẹ̀. Tẹnu lásán kọ́ abínibí yàtọ̀ sábìlìtì. Àwọn Michelangelo náà gbìyànjú ní tòótọ́ àmọ́ irú ilé eléyìí kọ́ lè yán ya. Ọ̀dà ara rẹ̀ gan pa ò lákàwé. Bẹ́ẹ̀ n ò rí mathematician ọ̀hún tó lè kàyé róòmù tí ń bẹ nínú rẹ̀. Mo ní no wonder Jésù òkúrọ́ o. Ó ní nínú ilé bàbá òun ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló ń bẹ nínú rẹ̀. Mo bá sáré jòkó ìbéèrè. Mo ní ta lẹ́ni tó nílé tó dára tó báyìí? Oníbodè. Oníbodè náà ò jẹ́ òtútù. Ó ní ilé bàbá àgbà ni. Òkúta apọ̀ àti ìdàrọ́ nìkan ni mo rí nínú ayé. Ṣùgbọ́n lọ́hùn-ún mo rí oríṣi òkúta méjìlá mìíràn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ sílẹ̀ nínú ìwé ìfihàn orí 21. Ìròyìn ọ̀tá mojúbà. Orin ọ̀run panilẹ́kún o. Orin tó jorin lọ ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ̀yin máa dé wọ̀nyí. Ohun tá a bá mọ̀ ṣe ká ṣe é f'Olúwa. Kí gbogbo ọmọ adarí ohun tó sì lẹ́bùn máa ṣèrántí ìràwọ̀ òwúrọ̀. Ìgbéraga nìgbéra ṣẹlẹ̀ à ń torí ẹ̀bùn lásán ni. Ẹni tó sì ní nǹkan rẹ̀ yóò gbà padà nígbà tá ò lérò. Àwáyé ìkú kan ò sí. Ọjọ́ àbá ti kú báyìí làádèrè. Àwọn akọrin ó gbóhùn orin sókè lọ́jọ́ náà lọ́hùn-ún nínú wọn a rò pé. Òwúrọ̀ ọjọ́ àjíǹde tààrà tó kàn yóò pàdé. Ẹ̀bùn kánú ìrora yóò dópin. Lẹ́yìn fíferúferú àti ìpẹ̀fẹ́pẹ̀, Olúwa rẹ̀ súnre bí ò súnre, òun nìkan ni ó kú ní yàrá tí ò nílẹ̀kùn. Bítẹ̀bítẹ̀ rábà ti forin sí ni tán, ó dàbọ̀ àìbánidékòtò. Ayé ọ̀hún lọ̀pọ̀ sì wá ń gbé tí wọ́n ń wà mọ́yà àbẹ́ẹ̀gbọ́. Bàbá ní ká sọ nípa ti ìpèdè òun orin, àṣà òun àṣàyàn ọ̀rọ̀. Màrá tí ọ̀gbẹ́ni Kánjó níyìn, Olódùmarè mọ̀ ọmọ jogún ẹ̀ fúnrú wọn ni. Ìran tí wọ́n ti kọjá lọ náà nìyí o. Ẹ ò rí pé lẹ́ ń jẹ̀yàn. Ikú tí pagbe bí ẹni ò dáró, apalùkù bí ẹni ò lè kó sùn. Ikú bá pa lékèélékèé, gbogbo ayé aṣèdárò ẹ fún. Ló bá pa àkọ́kọ́ omi àkọ́kọ́ àdànù. Ikú bá pa láwo, apá wọn bí ẹni ò dé fárí, apò oníṣègùn bí ẹni ò lọ́pẹ̀lẹ̀. Bó bá pọlọgbọ́n, apá wọn tọgbọ́ntọgbọ́n, a sì pa wọn mọ̀ràn tíyetíye. Tó orin ọ̀fọ̀ òsí lọ́rùn o, orin ayọ̀ gbáà ni. Mo tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ nígbà tá a ṣẹ̀ṣẹ̀ máa gbórin, ṣùgbọ́n ká má purọ́. Orin ọ̀run yàtọ̀ fún ti dúníà. Ìwé ìfihàn orí 4 ẹsẹ̀ 11 ni mo gbọ́ tí olórí áńgẹ́lì pé lóhùn sókè nínú ògoro pé. Olúwa ìwọ ni òòlẹ̀ láti gbà ògo ọlá, nítorí ìwọ ni ó dá ohun gbogbo. Olúwa ìwọ ni ó yẹ.
àṣetòótọ́ ni pé kò sédè tọ́lọ́run fúnra rẹ̀ gbọ́ síbẹ̀ ohùn ń bẹ lẹ́nu àwọn áńgẹ́lì náà nígbà tí wọn ò ṣiṣẹ́ méjì tọ̀sán tòru. ìkejì dàbí rẹ̀ ìwé ìfihàn orí ìkeje ẹsẹ̀ ìkejìlá èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kàn yí o. Blessings and glory, wisdom and skill, and honor, power and might be unto the Lord forever and ever. Amen. Kí wọ́n tó kọrin àkọ́kọ́ tán àwọn àgbà 24 ti ṣí adé orí wọn wọ́n fi dọ̀bálẹ̀ gé ni wọ́n rá bàbàbà níwájú bàbá tó bàbá lọ ní gbogbo rẹ̀ funfun gbò orí ẹ̀mí náà wú ara mi yá gágá ká má purọ́ mo ti gbàgbé pé mo jìyà sẹ́yìn mo ní ó ti ẹ̀dá wà yìí àkàṣù mi ò níbi rè lágbọ̀n mọ́ mo débi ìsinmi ó kù díẹ̀ ká wọnú ilé ńlá lọ̀gbẹ́ni bá ní kí n má ìwọlé ǹjẹ́ kí n ló tún kù ó ní kí n tẹ̀lé òun èmi náà ò gbọ́dọ̀ já níyàn mo bá tẹ̀lé kí n la rìn kúṣẹ́kúṣẹ́ báyìí sí igbe ẹkún òun ìrora àwọn kan ni mo máa ń gbọ́ o. ẹnikẹ́ni ò sọ fún mi rárá kí n tó mọ̀ pé tòsí ọ̀run àpáàdé ńlá wà kò sì sí àǹfààní fún mi láti fi ojú kan àwọn ènìyàn tí wọ́n ń kérora yìí torí ọ̀gbun ọ̀ràn mi kan wà láàrin àwa àti àwọn. omijé gbọ̀n mí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ kíá mo ní oníbodè irú àwọn èèyàn wo ni wọ́n fi ibi tá a wà yìí ṣe bùgbé ọ̀nà wo gan-an ni wọ́n tọ̀ débẹ̀ oṣù mélòó ni wọ́n sì tó dákẹ́ igbe ẹkún òun ìrora wọn wọ̀nyí. òun náà bá kẹnu bọ̀rọ̀ ó ní onírúurú àwọn èèyàn ló kún bẹ́ẹ̀ o ǹjẹ́ kó dárúkọ díẹ̀ fún mi nínú wọn ó ní àwọn alágbèrè panṣágà olè ṣẹyúnṣẹyún arédè òru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ baríbakú rẹ̀ sì ni pé àwọn alágbára bí irú yín náà wà ń bẹ̀ tó ṣe pé wọ́n gbóná wọ́n ń yaaru mo ní bíi tìbó àfi bí ìgbà pé mo tàka òṣì dànù ó ní àwọn olùṣọ́ àgùntàn ọ̀pọ̀ ajínrere àwọn afàdúrà jagun àtàwọn òṣìṣẹ́ àgàgàgà àwọn akọrin ìjọ inú mi bàjẹ́ kìí ṣe díẹ̀ mo ní kí n ló fà á ó ní kí ìwé mímọ́ bá lè ṣẹ́ ni akọ àti kọ́ nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ 21 pé kìí ṣe gbogbo ẹni tí ń pè mí ní olúwa olúwa ni yóò jogún ìjọba ọ̀run bí kò ṣe kìkì àwọn tí ó ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run ọ̀pọ̀ ènìyàn ni yóò sì wí ní ọjọ́ náà pé olúwa olúwa àwa kò wá sọ tẹ́lẹ̀ lé orúkọ rẹ àti orúkọ rẹ kí a fi lé ẹ̀mí èṣù jáde àti lé orúkọ rẹ kí a fi ṣe iṣẹ́ ìyanu ńlá nígbà náà ni òun ó dá wọn lóhùn pé ẹ lọ kúrò níwájú mi nítorí tí èmi ò mọ̀ yín rí ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ó ní kí n ṣe yín lé ní o ìkejì dàbí rẹ ọ̀pọ̀ àwọn alágbára tí wọ́n padà wá lo ìgbẹ̀yìn wọn nínú ìrora ńlá yìí ogun jíjẹ mímu ló gbé wọn débẹ̀ àìkíyèsára lójú ìjà ṣe bí ọ̀pá gbọ̀ngbọ̀n ní lọ́wọ́ apẹja tòǹbó lókè ìwọ nísàlẹ̀ tòun ti jẹ ẹja tó ṣẹ̀wọ̀ ló fún tòǹbó ní direction ó tó lajú pẹ́ ó ti dénú ata ó dàtìlẹ́yìn fókèlè ìyẹ́ kí ni túmọ̀ ó ní ògbólógbò ọkùnrin tó ṣàṣìṣe lọ́rùn yóò níyìn tá a lé jù sínú ayé tá a sọ̀rọ̀ rẹ̀ nínú ìwé ìfihàn orí 12 òun náà lápẹja nígbà tí òun sì mọ̀ pé àkókò kúkúrú lòun ní gbogbo ọ̀nà ló wá o ẹ̀yìn sì lẹ́ja náà tó ń dùwẹ́ nínú agbami ayé yìí ìjẹ̀lẹ́nu ìwọ sì dàbí oúnjẹ tá a fi dẹ̀bìtì olóye nìkan ni òní débẹ̀ ibi wọ́n ti ń kérora yìí la fi gbénú ata ibi tá ó ti ṣèdájọ́ ẹja tí ò gbọ́ràn èyí ni yóò sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ pé ohun ìkọ̀sẹ̀ kò lè ṣaláìṣẹ àmọ́ ṣé ègbé kọ́ni fẹ́ni tóhun ìkọ̀sẹ̀ tọwọ́ rẹ̀ ṣẹ àbọ̀ ọ̀gbọ́ ọ̀nà gbòòrò tá a kàn ń gbà ń bọ̀ òun lèèyàn lè bá débẹ̀ ju gbogbo rẹ̀ lọ kò sí àtúnṣe fún wọn mọ́ ó ti bọ́ sórí ibi wọn ó ti gbé lọ ayérayé tí wọ́n nìyí wọn ò ní kú bẹ́ẹ̀ ni wọn ò ní rùn ṣùgbọ́n àfi wọn fún ìrora ńlá tí òun ìpáyín kéke àánú ṣe mí pọ̀ èyí ló sì mímì náà rántí ọ̀rọ̀ alàgbà máa kú orí 9 ẹsẹ̀ 52 ó ní
níbi tí kòkòrò wọn kì í kú tí iná wọn kì í sì kú. Ìyà ń bẹ níbi tí mò ń wí yìí, àmọ́ ẹ̀bẹ̀ mi sólódùmarè ni pé àní bá wọn débẹ̀. àmín o. Ẹ̀yà gbọ́ o, kò síbi tá a ti ṣerú àdúrà bàǹtàbàǹtà báyìí táwọn ènìyàn ò ní fi tara ṣàmì. Panṣágà ó ṣe, alágbèrè ó ṣe, olè náà ó ṣe, ṣùgbọ́n àmì lásán kọ́, ẹgbẹgbẹ̀rún àmì ọ̀ràn àfi kìkì àwọn tí wọ́n bá ṣe tán láti ṣègbéyàwó pẹ̀lú àrẹ̀mọ Kìláánì ọmọ agbọ̀nràndùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oníbodè. Tó a padà síbi a ti ń bọ̀. Ǹjẹ́ Mr. Oníbodè, ó wá ṣílẹ̀kùn fún mi kí n wọlé? Oníwọlé àbí kí n la? Ó tiẹ̀ mọ̀ nǹkan, kò mà tiẹ̀ bá mi wọ́ jìnnà o. Ṣe ló gbé ìwé kan tèlùkù báyìí jáde fún mi. Ó ṣí síbi tí wọ́n gbé fi kálàmù kọrúkọ gbogbo èèyàn sí. Lẹ́yìn náà sí abala mìíràn, ó ní ká àwọn nǹkan wọ̀nyí bí ó bá ṣe pé ìkankan ò bá ọ débi tó gbé wà yìí, ǹjẹ́ kí o kọ yes. Àìṣe ìwé mímọ́ ńlá ó fi ṣèdájọ́ wa nítòótọ́. Ọ̀rọ̀ alàgbà Paul sáwọn ará Gàlátíà orí 5 ẹsẹ̀ 19 mo rí o. Kí n ló ti wí? Ǹjẹ́ kí ẹ ti ara fi ara hàn tí ṣe ìwọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èrí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, àjẹ́, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àrankàn, ìpànìyàn, àmútípara, ìrédìí òru àti àwọn irú wọn ni. Mo bá fò sókè, mo ní ẹ̀dá mi ò ṣeun, mo yege. Oníbodè fi mí rẹ́rìn músẹ́. Àbí kí n la? Àwọn irú wọn ní ńkọ́? Mo ní àwọn irú wọn wo ń tún ni? Ló bá tún gbé ìwé mìíràn bóde fún mi tí wọ́n kọ àkọlé gàdàgbà kan báyìí sẹ́yìn rẹ̀. Àwọn irú wọn ni. Nínú rẹ̀ ni mo ti rí àwọn ẹ̀ṣẹ̀ àìkàṣe o, bíi pípẹ́ dé ilé Olúwa, dídá májẹ̀mú, àìṣòótọ́ nínú ìdámẹ́wàá, àìláàánú àti àwọn onírúurú ìwà tó lè sóbìnrin dọ́kùnrin àtàwọn èyí tó lè sọkùnrin dòbìnrin. Ni mo bá dákẹ́, ọ̀rọ̀ dìwò mi ń wọ̀ ọ́. Lóníbodè bá ní, ṣé mo wí fún ọ tẹ́lẹ̀ pé àánú la fi mọ́ ọ débi tó gbé wà yìí? Ẹ̀ṣẹ̀ ò lódiwọ̀n, ìpìlékè kan náà níwọ̀n. Bẹ́ẹ̀ ojú ẹlẹ́ṣẹ̀ kan ò lórí ògo Ọlọ́run. Bí ènìyàn bá rú kíhún nínú ẹ̀ṣẹ̀, gbogbo rẹ̀ ń lóró o. Nítorí náà 99.9% wọ́ bí agbéwà yìí 100% ni bàbá ń fẹ́. Àǹfààní ńlá fi fún ọ o, kí ọ̀nà rẹ bá lè pé níwájú Olódùmarè. Dìde nísinsìnyí kí o sì ṣe àkọsílẹ̀ àwọn nǹkan tí o rí wọ̀nyí fún ogunlọ́gọ̀ àwọn àyànfẹ́ tí ń bọ̀. Èèyàn tó lérò pé òun dúró, ó kíyèsára kó má bàa ṣubú, àti pé olùkúlùkù ó tọ́jú iná rẹ̀. Mo bá ní iná bí bó o tún ni. Lóníbodè bá tó kẹnubọ̀ táwọn ọ̀rẹ́ mẹ́ta kan táwọn náà múra láti rìnrìn àjò látàbọ̀ Ògbódì tán lọ sí ìlú Ẹkúndígbére kan náà. Pẹ̀lú ìpinnu, wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nítòótọ́, wọ́n sì tanná sínú kútúmọ̀ fún wọn gẹ́gẹ́ bí ìwé ìrìn àjò fún wọn sọ́dọ̀ èmi oníbodè ìlú Ẹkúndígbére. Àmọ́ kété tí wọ́n kúrò lẹ́yìn odi ìlú, láfẹ́fẹ́ àríwá kan fẹ́ lù wọ́n. Náà ti ẹni àkọ́kọ́ kò tó ju bí òṣùpá bíi 2 lọ, láfẹ́fẹ́ yìí tó fẹ́ dé. Paná ẹnì kejì, wọ́n rìn títí ó ti tó òṣùpá bíi 4 báyìí tí mo gbọ́ pé wọ́n ti wà nítòsí. Bẹ́ẹ̀ wọn ò tẹ́lẹ̀rú tí lè yọjú sí mi oníbodè láì níná lọ́wọ́. Wo bí wọ́n ṣe wà nínú ìpòrúurú ọkàn. Lèmi náà bá tó ṣèbéèrè, mo ní oníbodè, irú àwọn èèyàn báwọn yìí kí ni wọ́n lè ṣe nígbà tí iná àwọn kan ti kú títà àwọn kan sì ń jò tí wọn ò sì gbọdọ̀ déwájú rẹ láì níná lọ́wọ́? Ó ní mo ṣeun, ọ̀nà àbáyọ wà. Ìrìnàjò wọn yìí dàbí àwọn ìjọ nínú ayé tínú àwọn kan ti kú pátápátá títà àwọn kan sì ń jò. Ẹ wí fún wọn pé kí wọn ó fi nára ná, kí wọn ó sì tẹ̀síwájú nínú ìrìn àjò. Eré mo pé mo bá fìdòbálẹ̀ gé tẹkuntẹkun, ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ lọ́wọ́ o. Oníbodè jọ. Mo bá tají pẹ̀lú igbe oníbodè jọ lẹ́nu mi. Kí n láti pè yí sí? Lanu tí mo lanu kó tó, ìwà sì sọ lọ́mọ Dáfídì ló jáde lẹ́nu mi o. Orí kẹsẹ̀ẹsẹ̀ 11, mo ní mo padà. Àṣe eré ìje kìí ṣe ti ẹni tí ó yára,
bẹ́ẹ̀ ni ogun kìí ṣe ti alágbára, bẹ́ẹ̀ ni oúnjẹ kìí ṣe ti ọlọ́gbọ́n, bẹ́ẹ̀ ni ọrọ̀ kìí ṣe ti ẹni òye, bẹ́ẹ̀ ni ojú rere kìí ṣe ti ọlọ́gbọ́n inú. Abalajọ Dáfídì fúnra rẹ̀ wípé bí Olúwa bá ń sàmì ẹ̀ṣẹ̀, ìran bàbá ta ni yóò lè dúró? Àṣé gbogbo ìṣòdodo wa nítòótọ́ lójú Olúwa bí àkísà ẹlẹ́gbin ni. Àbẹ́ gbọ́ ọ̀rọ̀ pọ̀ nù ìwé Kọ́bọ̀, mélòó ńlá kàánú ìyá Adépèlé, ogun náà jọ ọ̀tá, ọ̀tàlérúgba tó forí sọlẹ̀ tí ò yọjú ńkọ́. Ẹ̀yin ọmọ, báyìí ni ìrìn àjò èmi àti oníbodè ìlú ẹkún di gbére parí, kò jù bẹ́ẹ̀. Kàyéfì. Tó ọ̀rẹ́ wa máa lọ ìtàn lásán kọ́, ṣé wọ́n kọ́ lẹ́rú yìí báyìí? Bárẹ̀ mọ́ ti ṣe fẹ́ ọ tó síbẹ̀ kò kọ́ tí fún ọ̀rọ̀ rẹ̀ àfihàn. Ọ̀rọ̀ pọ̀ ní òwe Kọ́bọ̀ ní tòótọ́, àmọ́ òkùnkùn ní kùn ó mú mámọ́nú o. Èwo ló kàn bẹ̀? Ó jẹ́ ṣàtúnṣe lónìí kọjọ́ Olúwa ó tó dé. Sìsítà wọn lẹ́ẹ̀ṣónú, ìjàlẹ̀jàlẹ̀ ní òtún tán mọ́ ọ̀run làálà tí wọ́n ń parí ìjà lọ́run ni. Òótọ́ ọ̀rọ̀ korò bí ìwọ ní rí, bẹ́ṣẹ̀ bí aṣọ èpè àrán kan, òun ò ṣe bá ti tó farahàn nínú ayé rẹ̀. Àkàṣù rẹ̀ ò ní béèrè lágbọ̀n, ṣé yóò sì wá dá akẹ́túnjọ ṣèjọba àtàwọn aṣòdì sí Kristi? Àwọn ènìyàn wo lè yí o? Ìran mo fẹ́rẹ̀ di Kìrìsìtẹ́nì. Wọn ò jáde bẹ́ẹ̀ ni wọn ò wọlé, wọn ò gbóná bẹ́ẹ̀ ni wọn ò tutù, wọn ò jayé àmọ́ wọn ń fayé jẹ, wọ́n ń ṣẹ̀sìn nítòótọ́ àmọ́ wọn ò fẹ̀sí sílẹ̀, wọ́n ń kẹ́kọ̀ọ́ àmọ́ àwọn gan lẹ́ni ẹ̀kọ́ nítorí wọn ò dójú ìmọ̀ òtítọ́, wọn ò ṣe tèṣù bẹ́ẹ̀ ni wọn ò jẹ́wọ́ Jésù lọ́lọ́run àtolùgbàlà, wọ́n láfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n wọ́n ṣe agbára rẹ̀, wọn ò fọṣọ fọ́rùn nítòótọ́ àmọ́ ìwà òun ìṣe wọn fara pẹ́ ti wèrè. Bára ilé ni ó mọ̀ ọ́ lámọ̀dé, wèrè fáwọn lára àtà ó pè ìdá ọ̀rọ̀ mẹ́ka ó sì sá ẹ̀yìn ṣẹ́yúnṣẹ́yún ẹgbẹ́ akọrin, ohùn rẹ̀ ó dùn bí ìtẹ̀yẹ àwòkó, àwọn ọ̀run ò mọ̀ kí n wá lè rí agbowó kà rẹ̀, ẹ̀yìn abúra mábòde létí ríǹgì mẹ́fà, ojú fáńtà ẹsẹ̀ bóòkì, obìnrin wọ ṣòkòtò ọkùnrin ń dirun láì ṣe ṣàgbó torí tí wọ́n kọ̀ láti ní ìrù Ọlọ́run ní ìmọ̀ wọn. Ọlọ́run gan pa á sì bí wọ́n fún iye rírá láti máa ṣe àwọn ohun tí kò tọ́. Tó abẹ́ ìwáwọ̀ àwọn wèrè nírònà, wọ́n máa wà nínú ilé ìjọsìn náà, bẹ́ẹ̀ ìyá kan ló sì bá wọn wọ̀nyí. Tòkèrè orí ọmú ìsàlẹ̀ gbàrìyẹ̀lẹ̀ tó làdé bẹ̀bẹ̀rẹ̀ yìí, àwọ̀tẹ́lẹ̀ ńlá ń wòye sìsítà kí n lẹ wá fi yàtọ̀ fún wèrè. Ibi àwísí káàkú ṣe o, ọ̀pọ̀ ní ó tó ń jáde Olúwa rọ̀rùn àpáàdé, iṣẹ́ ìsìn lásán ò sì gbéni débì kan. Ìgbàlà ohun ẹ̀sìn ojú ọwọ́ kọ̀pọ̀, ọ̀rọ̀ yòówù kó o ní nínú ayé yìí, ayé ló mọ̀, asán nínú asán, ṣe bá sán ni, òmúlẹ̀ mófo ní gbogbo rẹ̀, àmọ́ ṣá ayé sì ń tún bẹ́ẹ̀ nílé ọ̀dọ́ àgùntàn. Ayé ṣì ń bẹ nílé ọ̀dàgùntàn. Wọ́n ti wà nínú ìṣòro pàtàkì òmíràn lónìí. Má ṣe fi àyè fún èṣù nítorí obìnrin kò lè ṣaláì la ìrora kọjá síwájú ọmọ títò. Ṣèrántí àwọn tó ga nínú ìwé mímọ́ náà, ìṣòro ńlá kẹ̀kọ́ ọ̀nà. Má bẹ̀rù, Olódùmarè gbogbo bẹ pẹ̀lú rẹ̀. Bóyá kò tí ì dára fún ọ lónìí, òun ṣiṣẹ́ bí erin, òun jìjì ẹ̀ lérí. Ayé tiẹ̀ ti lè rù ọ́ pin, ìbàjẹ́ ènìyàn mà dáṣẹ́ Olódùmarè dúró o. Bẹ́ẹ̀ lohun tuntun kan ò sí lábẹ́ ọ̀run. Wò ó, má rora rẹ̀ pin. Kàwé Sámúẹ́lì kìíní orí 16, ènìyàn bí rẹ̀ ni Dáfídì. Lọ́jọ́ wọn ronú kàn án ló kó ẹran ló gbé wà. Ẹ́sítérì ńkọ́ ẹrú nìran jù lábẹ́ àkóso Bábílónì. Òun da ayaba Mọ́dékà ẹ̀gbọ́n rẹ̀ nígbàkejì. Wò ó, má sunkún mọ́. Àdúrà rẹ̀ gan pa ò jẹ́ káwọn ọ̀run ó sùn. Ìwọ kàwé Ẹ́sítérì orí 6 lóru òní, àwọn ọ̀run ó sì ṣíwé ìrántí kàwọ́ náà. Àgàn má ronú mọ́ o, ọmọ ń bọ̀. Ọlọ́run tí ó gbàgbé Sárà lọ́jọ́ ogbó rẹ̀ ló bí Ísákì. Láìpẹ́ ìyá ìrètí rẹ̀ ó fọwọ́ àlàbòsùn, yóò sì fi pamọ́ lára. Táyé ronú mọ́. Ṣé ta ìmọ̀wé rẹ̀ yìí náà? Ṣé bọ́lọ́run fún wọn náà lẹ́bùn kan? Ìran Jósẹ́fù lọ sílé ìwé àlà, bẹ́ẹ̀ ni ti Dáníẹ́lì lọ sílé ìwé ìtumọ̀. Ẹ̀bùn ló lànà fún Dáníẹ́lì òun Jósẹ́fù, àbí dáńjẹ́ ronú olórí kèrò ẹ̀wọ̀n. Ìwọ ò gbọ́ ohun tí gbé òwe orí 22 ẹsẹ̀ 22 wí ni. Kí n ló ti wí? Ẹ̀bùn ènìyàn máa lànà fún un, a sì máa mú lọ síwájú àwọn ènìyàn ńlá. Gbọ́ mi, àwọn tó ju ọ ló ń wò ni, àwọn tí ò tú ọ ń kọ́ yóò sì mọ̀ pé èbó ti burú fún ọ tó o ní. Ọ̀gọ̀rọ̀ èèyàn ló tún fi tiẹ̀ gbàdúrà, bí tiẹ̀ bá jẹ́ mẹ́ta, tàwọn kan sì tún bẹ tó tún lé láàbọ̀. Bí wọ́n bá mu mílíìkì tó mu tí tán, ọmọ ẹnìkan sì sábólódì. Bẹ́ẹ̀ mo gbàgbé pé ìdí òjò bí bá a ṣe gbẹrù làbọ́mọ tó
ìṣòro ṣọ̀tọ̀ọ̀tọ̀ ibi adìyẹ gbé ń sunkún àìlérí ilé ní sunkún àìrétè bó tiẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti pẹ́ lórí òkè ọ̀rọ̀ ìgbéyàwó ìran apẹ́kún tó ń jẹun kan ò jẹ̀dí bàjẹ́ rí ọ̀gọ̀rọ̀ ló sì ti ṣègbéyàwó tí wọ́n ti kẹ́rù sí kòtò àbẹ́ẹ̀rí nǹkan ọmọ ilé ìwé o admission ìwọ́n wá ló fẹ́ sọ Jésù nù àtẹ̀yìn wáṣẹ́wáṣẹ́ ẹgbàgbé pé ó sọ bí ènìyàn kò mọ ọ̀nà náà ó mọ̀ ọ́ kó padà lọ nítorí ó burú fúrú àwọn èèyàn bẹ́ẹ̀ nígbẹ̀yìn ló ti ṣíwájú lọ àti pé ènìyàn tó dáwọ́ lé ohun ìtìlẹ̀ tó fojú ẹ̀yìn irú ènìyàn bẹ́ẹ̀ kò yẹ fún ìjọba Ọlọ́run mọ́ ẹ jẹ́ ṣe sùúrù ẹ̀yin okó ń gbọ́ ẹ kú ìrọ́jú ẹ sì kú àṣẹyìndè èrè tí màá ń bẹ fún títà ayé lórí àbáyé tí gbóòórùn omi rẹ̀ Ọlọ́run tí ò gbàgbé opó náírà kò ní gbàgbé yín ọ̀rọ̀ rúùtù afọ́fọ́ fún ni ṣe bẹ́ẹ̀ ó wọnú ìwé ìtàn ọ̀nà rẹ̀ ló sì padà wá bí Jésù olùgbàlà wò ó bóyá àti ìdèdè ogun ayé tiẹ̀ jẹ́ kékeré kan ó yé ọ lónìí ogun ayé rẹ̀ ò lè dá ọmọ tó kàn án halẹ̀ mọ́ ọ lásán ni ọdún ìjà sí èṣù òun ó sì sá ojú ọkùnrin ni olùkà bíbélì nìwọ náà ìwé Sámúẹ́lì kìíní orí 17 òmò iye ọjọ́ tí kò lẹ́yà àti fúnfún mọ̀ ọmọ Ísírẹ́lì ni ogójì ọjọ́ ni ẹ̀rìn méjì lójúmọ́ ìṣígbọ́lẹ̀ rẹ̀ ẹ̀wù irin rẹ̀ òun ọ̀rọ̀ ẹnu lásán ló fi ń dẹ́rù bá àwọn tọ̀sán tó oògùn láìsí gbóyà òtún bá ń tẹ́ni Dáfídì ò bẹ̀rù ìhàlẹ̀ Gòláyátì alágbára pọ́ngàn ojú gbọ́ngàn lọ Gòláyátì halẹ̀ mọ́ òun náà ha tiẹ̀ òjò tutù rárá tọlọgbọ́n ọmọ fi sásógun àròyé ni láti láwí ń ṣe lọ́wọ́ àfi kò sà olórí ogun ṣubú lulẹ̀ ẹ̀yìn yóò ṣe Yorùbá sì bọ̀ wọ́n ní bíyà ńlá bá gbé ní ṣẹlẹ̀ kéékèèké a sì máa gorí ẹni bẹ́ẹ̀ làwọn ojú Ísírẹ́lì náà dá lágbára wọ́n pa wọ́n títí láti Gáàtì títí dé Éfúrónì ẹ̀rí pọ́lọ́run tó bí wò kí àjọ wo kiri kan nínú ìwé mímọ́ ìwé Sámúẹ́lì kìíní orí 17 láti ẹsẹ̀ 41 títí dé ìparí ìṣẹ́jú mélòó ló lè fi kà á gẹ́gẹ́ bí olùkà bíbélì ó pé ọdún kò lè ju ìṣẹ́jú márùn lọ àkókò kékeré ni Dáfídì fi pa Gòláyátì oníhàlẹ̀ àìlè gbàdúrà ló lórí ogun ọmọ ẹlòmíì Jábésì gbàdúrà ó dolówó Hánà mú tọlọ́run ládùúrà ó mà dọlọ́mọ o kàwé Ẹ́kísódù orí 22 láti ẹsẹ̀ ìkíní títí dé 14 òun Jeremáyà orí 14 láti ẹsẹ̀ 17 títí dé 19 bí o bá tilẹ̀ ti dẹ́ṣẹ̀ aláàánú àti olódodo ni òun ó lọ́ra láti bínú ó sì ronúpìwàdà láti ṣe búburú àbẹ́ẹ̀gbọ́ àdúpẹ́ fún orí ọ̀fẹ́ bí irú èyí náà yọ̀ǹda fáwọn alátọ̀dọ̀ olùgbàlà òkúkú fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ tí kò ṣe kí wọ́n ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ọ̀rọ̀ mi kàn wá o gbogbo àyànfẹ́ pátá mo kí àtẹ̀yìn ìránṣẹ́ Olódùmarè tí náà yóò tí kú ẹ kú àmúmọ́ra ẹ sì kú ìfojúsọ́nà bíbọ̀ Kristi ní ìgbà kejì mo gbàdúrà ìrìn àjò yín ò ní dàkúdé o bẹ́ẹ̀ lòun yín ò ní wọ̀ lọ́sàn-án gan ògùn oòrùn ò ṣe fọwọ́ bò bẹ́ẹ̀ ni tòṣùpá ò ṣe é kì mọ́lẹ̀ ìwé Àìsáyà wípé ẹ wí fọlọ́run pé yóò dára fún yín lọ́jọ́ ayé yín Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ sì bẹ láàyè gbogbo àsọtẹ́lẹ̀ tó ń bẹ nínú ìwé Sáàmù orí 20 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé 5 yóò wá sí ìmúṣẹ nínú ayé yín Deuteronomy orí 22 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé 13 kì yóò sì fò yín ru yókù ni yóò jẹ ti àwọn ọ̀tá yín lórúkọ Jésù olùgbàlà ọ̀rọ̀ ọ̀tá yín yóò dàbí ti Àmánì yín yóò sì dàbí ti Mọ́dékáì ìmọ̀ Àìtófélì lórí yín lọ́rùn sọ̀dá sàn Olódùmarè kó sì sàn án fáwọn ènìyàn bíi Alexander alágbẹ̀dẹ bàbà gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn àmọ́ o èèyàn tó lérò fóun dúró fóun náà kíyèsára ni kó má bàa ṣubú nítorí ṣubú ò sí fẹ́yàn tó dùbúlẹ̀ ìran afọ́jú òsì ní fóun òṣèré òkójú èèyàn tó lójú méjèèjì báyìí ni kó kíyèsára àkókò yìí gan nìgbàlà wá súnmọ́ sílẹ̀ ju bàtà àti gbàgbọ́ lọ bẹ́ẹ̀ lẹ́nu ọ̀nà ọ̀run àpáàdé sì ń gbòòrò sí i lójoojúmọ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ wá o ẹ̀jẹ̀ a máa rántí wípé ìrọ̀lẹ́ ayé ńlá wà jẹ́ níwọ̀n ìgbà tí à ń ti ipasẹ̀ tí àwa ṣe amọ̀nà àwọn ènìyàn sí ipa ọ̀nà òdodo àdúrà tiwa náà ni wípé ká má ṣe dẹni ìtanù nígbẹ̀yìn àlàáfíà fún yín.